قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أصلي وأسلم على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ó dá wa, ọba yẹn náà ni ọba tí àwọn ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní gbogbo àsìkò àti ní gbogbo ìgbà. Àwọn wá foríjìn ọ̀dọ̀ Ọlọ́run ọba wa lérí àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa. Ọlọ́run mọ́sá ṣàlékún àforíjìn rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Eléyìí tí yóò máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí òun náà ni alhikmatu minali udhiyya. Alhikmatu minali udhiyya, kí ni ọgbọ́n àti ẹ̀kọ́ tí Ọlọ́run ọba Allah fẹ́ ká ní nínú ẹran iléyá pípa. Ọlọ́run ọba Allah ó ṣe ká máa pa ẹran iléyá, ó ṣe ní ẹ̀sìn fún wa. Kí ni àwọn ẹ̀kọ́ tí Ọlọ́run ọba Allah fẹ́ kọ́ wa? Torí pé Ọlọ́run ọba Allah ò ní pa wá láṣẹ ká ṣe nǹkan kan àfi kó jẹ́ pé ó fẹ́ kárí dáadáa ń bẹ, ó fẹ́ ká mú àwòkọ́ṣe. Bọ́lá bá ti ń pàtàkì kan nínú Al-Qur'an, inú kọ́ máa sọ fún yín pé ẹ máa ṣe báyìí torí àwọn olóríire bí wọ́n ṣe ṣe rèé o. Àbí kọ́ Ọlọ́run bá Allah kọ́ máa lé wa jìnnà sí àwọn ọ̀daràn àbáwọn ẹlẹ́ṣẹ̀ ipe ẹ wò bí wọ́n ṣe ṣe tiwọn, ẹ̀yin má ṣe tiyín bẹ́ẹ̀. Gbogbo ìtàn t'Ọlọ́run bá ń pa, wisdom tó wà behind rẹ̀ náà nìyẹn. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ wa nínú al-Qur'an al-Karim ipe anabi wa Ibrahim alayhi salatu wa salam onígbàgbọ́ ni. Látara ìgbàgbọ́ yìí Ọlọ́run ọba Allah ó wá gbéga, Ọlọ́run sọ di èèyàn ńlá, Ọlọ́run ṣe l'Ànábì Ọlọ́run tó wá fún ní àwọn ọmọ táwọn náà tún jẹ́ ànábì Ọlọ́run. Nítorí pé lè ní ọ̀pọ̀lọpọ̀ wa a máa palẹ̀mọ́ pé akómọ̀rọ̀ ọdún ìpalẹ̀mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a máa palẹ̀mọ́ òun náà ni bó ni a ṣe pẹran, bó la ṣe jẹran. Ó dà bẹ́ẹ̀, ara ẹ̀sìn náà ni ká pẹran ká sì jẹran. A máa ń jẹran tẹ́lẹ̀ náà, kò sí nǹkan kan tí ń bẹ nínú ẹran tá a máa jẹ tẹ́lẹ̀. Ó yẹ ká ronú pé kí ló dé tí Ọlọ́run ọba Allah tó ní ká máa pẹran. Èyí ń lọ yẹ kí kó wà ní ọkàn ẹ̀mí wa. Torí Ọlọ́run ọba Allah ní ẹran tá a pa àti ẹ̀jẹ̀ àti ẹran kò séyìí tó wọn Ọlọ́run fẹ́ lò ń bẹ̀. Ìgbàgbọ́ tẹ́ fi pẹran yẹn, ìbẹ̀rù Ọlọ́run ọba tẹ́ fi pẹran yẹn Ọlọ́run ọba Allah fẹ́ lò. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, Ọlọ́run ọba ní lan yanala Allaha luhumuha wala dima'uha. Ọlọ́run ọba ní ẹran àti ẹ̀jẹ̀ ikú òun fẹ́ lò. Nítorí pé àwọn kan bẹ nínú àwọn tí wọ́n ń pera wọn nígbàkejì Ọlọ́run nínú àwọn èṣù àtàwọn ọmọ wọn tí wọ́n mọ̀ pé àwọn fẹ́ gbẹran, àwọn fẹ́ gbẹ̀jẹ̀. Ọlọ́run ọba òun ò ní ẹran yẹn fi ṣe nǹkan kan. Lẹ́yìn náà ẹ̀jẹ̀ tó jáde ńbẹ̀ yẹn kò ṣàǹfààní kankan fún òun. Ìtòun fẹ́ òun náà ní ìbẹ̀rù Ọlọ́run
tẹ́ fi pẹran yẹn àti ìgbàgbọ́ tí ẹran yẹn tó bí fún yín. Nínú àwọn àǹfààní tí ẹran léyà bí fún wa òun náà ni ká ronú wípé kí ló fa ẹran pípa. Kò wá sí bá ṣe ronú pa ọdún léyà tá ní máa kàtàn Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Ànábì wa Ibrahim alayhi salatu wassalam, Ọlọ́hun bá Allah subhanahu wa ta'ala ó ń jẹ́ yé wa nínú al-Qur'an al-Karim. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́hun bá ní laqad kanat lakum uswatun hasana fi Ibrahima wa man ma'ah. Ọlọ́hun bá ní ó ti tó fún yín ní àwòkọ́ṣe dáadáa lára Ibrahim. Lakum tọ́lọ́hun bá ń sọ bí Ọlọ́hun bá ní ìwọ Muhammad àti gbogbo àwọn ìjọ rẹ̀. Ibrahim tó fún yín lápèjúwe tẹ́fìdẹ́ni rẹ̀. Ẹ máa kọ́ṣe rẹ̀, ẹ máa kàtà ẹ̀ bó ṣe ṣe káyìn náà ó ṣe bẹ́ẹ̀. Kí ni Ànábì wa Ibrahim ṣe? Alákọ̀ọ́kọ́ òun náà ni pé Ànábì Ibrahim ó ṣe tadhiya, at-tadhiya qabla al-udhiya, sacrifice òun náà pè ní tadhiya. Kéèyàn ó gbọ́lọ́ngbọ́, kéèyàn ó sì má bẹ̀rù tí ó ṣẹlẹ̀ lẹ́yìn gbàgbọ́ yẹn látọ̀dọ̀ àwọn ẹ̀dá Ọlọ́run. Tadhiyatu nabiyillahi Ibrahim hiya al-uswatul hasana. Ọlọ́run bá Allah tó ní ká máa kọ́ṣe Ànábì Ibrahim, nítorí ní akọ́ṣe òun náà ni káwa náà kí ká fira wálẹ̀ fún Ọlọ́run, ká sì wá di kan, ká dúó, ká má mira, ká má jí nǹkan kan ó tì wá ṣubú níwájú Ọlọ́run. Ànábì Ibrahim abi nílùú Bábìl, bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jẹ́ abọ̀rìṣà. Wọ́n ní kọ́dà bàbá rẹ̀ yìí Azara, bàbá rẹ̀ yìí òrìṣà gan lòun tún fi ń ṣe jíjẹ múmu látara pé yóò lọ sí inú igbó, yóò lọ lè gégi, yóò sì mú àáké, yóò fi yọ eré àtọwọ́ àtẹsẹ̀, yóò gbé nàró, tó bá fẹ́ ṣubú yóò tuntun fa títí tí ó fi nàró. Yóò máa wá ta fún àwọn aráàlú wípé Ọlọ́run ọba yín nìyẹn. Yàtọ̀ sí pé ó jẹ́ kèfèrí, iṣẹ́ tóun ṣe tí ń fi jẹun òun náà ni ká gbẹ́ ère, ká sì ta ère. Ọlọ́run wa máa mú Ànábì Ibrahim jáde látara rẹ̀, ọba tí máa mú ẹ̀kọ́ funfun kúrò nínú kòkò dúdú. Kò sí àrà tọ́lọ́run ọba ò lè dá, kọ́lọ́mọ dára abúfẹ́ ní kọ̀ọ̀kan wa. Ànábì wa Ibrahim alayhi salatu wassalam, eléyìí ní àkọ́kọ́ àdánwò tó kọ́kọ́ bá nígbà tó ń bàlágà. Òun bàlágà báyìí, ó bàlágà sínú ẹ̀sìn fún rẹ̀ ni. Ọlọ́run fúnra ara rẹ̀ náà ló fẹ̀sìn mọ́ ìpè la ilaha illallah la ma'buda bihaqqin illallah, kò sẹ́ni tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn Ọlọ́run ọba wa. Ànábì Ibrahim wọ́n wá pé bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ìpè ẹ má sìn òòṣà mọ́, Ọlọ́run ọba ni ẹ má sìn. Nígbà tí ó ṣàlàyé fún wọn táwọn ò gbọ́, ọba tó bọ́ sáàrin ìlú da'a qawma, ó lè bá wọn ọjọ́ rẹ̀, ó ṣàlàyé fún wọn, ó ní ẹ má sìn tí ò lè sọ̀rọ̀, tí ò lè gbọ́ mọ́, ọba Allah ní kẹ́ má sìn. Kọ́lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa, gbogbo àwọn tó kù nínú aburú yìí náà nínú àwọn Yorùbá tiwa náà, kọ́lọ́mọ́sá bá dá wọn padà sójú ọ̀nà. Bí bá jẹ́ pé àṣetánì bá jẹ̀yàn lérè, kéèyàn ó fi al-Khaliqu lẹ̀, ọba adẹ́dálẹ̀, kéèyàn máa wá sí makhluk ìtàdá. Ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń sìn, àwọn náà ni wọ́n máa ń kírètì ẹ̀, àwọn náà ni wọ́n lọ lè mú igi nínú igbó, àwọn náà ni wọ́n yọ ojú, wọ́n yọ etí, wọ́n yọ ẹsẹ̀, wọ́n tún máa pè ní Ọlọ́run. Àwọn náà ni wọ́n fọ́ọ̀mù Ọlọ́run ọba wọn. Ìdí wọ́n ń pè lọ́lọ́run ọba yìí kì í sọ Ọlọ́run. Allah ó wà lọ́tọ̀, gbogbo tó dá wà lọ́tọ̀ ni. Ànábì Ibrahim ó lọ lè sọ fáwọn ìjọ ẹ̀ yìí pé ẹ má sìn òrìṣà mọ́ nílùú yìí, Ọlọ́run ọba Allah ni ẹ má sìn. Ẹ̀mí ẹnu àwọn táǹpalẹ̀ má gbá fẹ́ ṣe léyà nísìnyí tó jẹ́ pé òòṣà gangan là ń bọ, tó jẹ́ pé òòṣà gangan òun náà ni iṣẹ́ wa dáhùn sí ń pèrè àwa ní mùsùlùmí. Ẹlòmíì léèrè, ẹlòmíì ò léèrè, ọ̀tọ̀ ni tóun nínú lé, àmọ́ tí ó níyìí tó bá ti fọkàn sí pé yóò ṣe tọ́lọ́run máa ń ṣe tó sì gbàgbọ́, òun náà ti dòòṣà máa lọ́wọ́, ó sì ti di ère máa lọ́wọ́.
àwọn ọjọ́ rẹ̀ wọ́n láwọn ò gbà, wọ́n bá débi pé Ibrahim máa bá tiẹ̀ lọ káwa náà máa ṣe tiwa. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam látara pé ń pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run ọba, ìgbà wọn lọ síbi ọdún àjọbọ wọn, Ànábì Ibrahim wọ ilé òòṣà wọn, ó sì fọ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, ó wá fi àáké ó fi kọ́ ìtọ́ dàgbà láàrin wọn, ó fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé tí làákàyè wọn bá ń ṣiṣẹ́ ó yẹ kí wọ́n lè fòrò sáyẹn lẹ̀ tí wọ́n bá dé. Nígbà wọ́n sì dé wọ́n bá gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n ní tálá furasí, àwọn kan ní Ibrahim ní ó ṣe o, torí òun ní máa ń pè wá lọ síbi ká máa sin Ọlọ́run ká máa sin òsàmọ́, òun nìkan náà lọ́wọ́ ń lu. Nígbà wọ́n sì bí wọ́n ní Ibrahim wá síwọ́ lọ dára yìí, ó ní ẹ̀sìn bí àgbà wọn yìí, àgbà wọn tó fi àáké kọ́rùn yìí, òun ní ó pa gbogbo àwọn Ọlọ́run ọba kéékèèké tó kù. Wọ́n ní ṣe ìwọ rí i pé máa ń sọ̀rọ̀ ni, onígbà tí ìwà sọ̀rọ̀ kí ló dé tẹ̀sìn, ó ṣe ní tó ṣe yẹn torí kó lè bá ọpọlọ wọn sọ̀rọ̀, àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ajá tó sọ ní onígbọ́ kí ni jama kò ní gbọ́ fèrè ọdẹ. nígbà ní ìtumọ̀ tó ń sọ ni pé ìwọ lọ dá àwọn ara yìí ọ̀dà, àwọn náà wà dára fún ọ. wọ́n kó nájọ, wọ́n dá gijọ, wọ́n gbẹ́ kòtò tó tóbi, wọ́n dáná síbẹ̀, wọ́n lóṣù kan ni wọ́n fi dá iná náà, ó ti pọ́n ó ti jò, tí kálukú ń pé Ibrahim ẹ̀san ní tó ṣe yẹn àwọn yóò rí gbà. wọ́n bẹ̀rẹ̀ sí dẹ́rùbà Ànábì Ibrahim ọ̀sá, nínú àwọn tẹ́dí ẹ̀yà nìyẹn, ìfaradà àti ìdúróṣinṣin lérí ẹ̀san Ọlọ́run, wa thubutuhu ala al-iman, ẹsẹ̀ rẹ̀ ọ̀yẹ̀. Ànábì Ibrahim ti gbà pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Iná yín máa ń jó, yín sì máa ń jó pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ikú ọwọ́ Ọlọ́run ọba Allah nìkan ló wà, ò ní pa àyàn. Básìkò bá ti tó òun ọmọ lè sinmi lọ́dọ̀ Ọlọ́run, básìkò bá ti tó iná yóò ní jóun. Thubutuhu, ó dúó, wọn náà takú, ó dúó lérí ìmánì rẹ̀ bó ṣe kí ọ̀tá ó pọ̀ tó. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam nígbà wọn wájú sínú ná kò gbára lé ẹnì kankan, bẹ́ẹ̀ ni òpin kankan. Wa qala hasbiya Allahu wa ni'mal wakil, Ọlọ́run tó mi nìkan náà lọ́sọ̀, Ọlọ́run tó mi ó sì tó lẹ́ni tá a fẹ́ yìí tì. Hasbiya Allahu wa ni'mal wakil, tó wọn náà bá ń bẹ láàrin àwọn ọ̀tá, wọ́n fẹ́ ṣe ń sọ̀tá, wọ́n fẹ́ bà nǹkan jẹ́ mọ́lá, wọ́n fẹ́ fi yà jẹ́ ọ́, kí ló máa wí? Hasbiya Allahu wa ni'mal wakil. ẹnìkan halẹ̀ mọ́ Ọlọ́run ọba tiẹ̀ jẹ́, òun lé ọkùnrin bíṣẹ́, òun ọ̀dà tiẹ̀ rú, bó ṣe wà yín sìn ọ̀rọ̀ rẹ lókun tó wọn mójútó, ọkàn máa sọ pé hasbiya Allahu wa ni'mal wakil. Ọlọ́run ọba Allah ti tó mi, ó sì tó lẹ́ni tá a fẹ́ yìí tì. tẹ́yìn bá ń wí èèyàn ṣẹ́gun ọ̀tá. ẹ̀yọ̀ kan náà lànà Ibrahim wí, Ọlọ́run ní wa qulna ya naru kuni bardan wa salama ala Ibrahim. Ọlọ́run bá ní ìwọ náà máa jò, àmọ́ gbọ́dọ̀ jó Ibrahim, kó o sì máa tutù, kó o sì tutù tàlàáfíà, láì ṣe ìtutù èyí tí yóò máa kó nira bá Ibrahim. Ànábì Ibrahim nígbà tí iná jó tán, tí gbogbo ogi jó tán, Ànábì Ibrahim bọ́lọ̀ kan wọ́n wò nínú ná. nígbà gbogbo ogi jó tán, ó sì nàró láàrin ẹrú, àpé gbogbo ẹ ti dẹrú, ó sì nàró, nǹkan kan sásọ ẹ̀, nǹkan kan sáré, nǹkan kan òjò lára ẹ̀, pẹ̀lú hasbiya Allahu wa ni'mal wakil. tí wọ́n náà bá ti ń kà ẹnìkan kan ò ní bọ̀ lẹ́rù mọ́ lẹ́yìn Ọlọ́run. hasbiya Allahu wa ni'mal wakil, àbí kò ní hasbunallahu wa ni'mal wakil. àwọn àjọ ànábì àwọn náà kà nígbà àwọn ọ̀tá ń lérí sí wọn, wa qalu hasbunallahu wa ni'mal wakil. èyíkéyìí tó bá ń wí bẹ́ẹ̀ ọ̀sẹ̀gun ọ̀tá, àmọ́ wọn náà ò ní nǹkan míì tó tún lò láti fi sọ́ra lọ́dọ̀ àwọn ọ̀tá. torí tó ń sọ ni pé hasbiya Allah, Ọlọ́run nìkan tó, Allah is enough nítumọ̀ hasbiya Allah, Ọlọ́run nìkan ti tó mi o. hasb tọ́mọ bá ń ka Quran lọ ẹgbẹ́ táwọn fún ni hasbuk, ìtumọ̀ ni pé ó tó bá òun náà ti gbọ́ yọ̀bà dákẹ́. hasb ó tó bá, hasbuka Allah, Ọlọ́run bá Allah nìkan ti tó. Ọlọ́run ló sọ fún Ànábì pé èmi nìkan ti tó ọ, wa man ittaba'aka minal mu'minin, gbogbo àwọn tó ń tẹ̀lé ọ tí wọ́n bá gbà mí gbọ́, gbogbo wọn èmi Ọlọ́run nìkan ti tó fáwọn náà. nídìí bẹ́ẹ̀ ká lè mójútó ní àwọn àsìkárò tá a máa ń kà tọ́ta bá ṣe kínní, tọ́ta bá pọ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam
nígbà tí ó kù ní inú eérú ó jáde wọ́n ní kọ́dà bàbá rẹ̀ dúró tó náà wòran pé ọmọ àwọn Ibrahim abẹ́jọ nálẹ̀ ara ò ta bàbá ẹ̀ sórí ìwọ̀tọ̀ bá gbàgbọ́ ara ò ní tẹ nìkankan nínú ẹbí tó bá jẹ́ pé ẹbí yẹn kìí ṣẹni tó gbàgbọ́ ara ò ní ta wọ́n lérí gbogbo òṣòro tó bá ní torí táwọn ọmọ rò náà ni pé àwọn ní kọ́ wá bọ èyí táwọn ń bọ ọlọ́ọ̀bọ èyí táwọn ń sìn olóòsìn èyí táwọn ń lò olóòlò èyí táwọn ń fi ń para oníwò ti para mọ́ kò sí aburú tí wọn ní máa ronú pa ẹ̀ àmọ́ tí wọ́n bá ti fọ́lọ́ ńlẹ̀ ìwọ náà lọ́ọ́ padà sí kínní lọ́ọ́ padà lékè wọn. ayọ́ máa yá mi nígbà náà Ibrahim délé ọba bàbá ẹ̀ nínú ilé ẹ káàbọ̀ ẹ kú ilé náà ní kálukú tó ṣe kínní ní kálukú tó ṣe ẹ káàbọ̀ ẹ kú ilé tó bá jẹ́ pé ẹni tọ́lọ́mọba aláàbá fẹ́ lò ní ó yẹ kí bàbá yẹn gba Islam àbí kí ìyá yẹn gba Islam wọ́n ní òòṣà táwọn ń bọ yẹn iná làwọn máa bọ bàbá ń délé báyìí ó tún kó àwọn igi rẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí gbẹ́ àwọn òòṣà wọn ló ṣe jẹ́ pé yahdillahu li nurihi man yasha wàá gba Islam wàá gba sunna tọ́lọ́mọba fẹ́ ni o ìgbìyànjú làwọn àfa ń ṣe àfa kan ò lè fi yan mọ̀nà kọ́dà ànábì ọlọ́run ọba fúnra ẹ̀ kò lè fi yan mọ̀nà tọ́wádẹ́gbẹ́ ànábì wa Muhammad sallam oníbà fi yan mọ̀nà ni Abu Talib ọba gba Islam Abu Lahab ọba gba Islam Abu Jahal ọba gba Islam inú àwọn fámìlì ẹ̀ inú àwọn ẹbí ẹ̀ ni tọ́wádẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run ní fi yan mọ̀nà ni ọmọ ànábì Nuhu ọba ṣe kínní ìbáṣe Islam àmọ́ sọ fún bàbá yìí pé bàbá máa bá tiẹ̀ lọ jẹ́mi náà máa bá tèmi lọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àánú tó lé wa bá ta fi ṣe súnà ta fi gba ìsìláàmù gidi kọ́lọ́mọ́ sí àánú náà kó lára ẹni kọ̀ọ̀kan wa àtọkùnrin wa tóbìnrin wa àtàwọn ọmọ wa ikhwatal iman ẹ̀yọ́ mayami anabi Ibrahim alayhi salatu wa salam nínú àwọn sacrifice àtẹ́dìhìyà ní tó ṣe bó sì di pé iná jò tán tí náà ò sì jó ó padà sílé wọ́n níjọ́ yẹn náà lọ́sàn-án jọ́ yẹn ọlọ́lẹ̀ bá Nàmúrúdù ní ọlọ́run ọba wọn nílùú wọn Nàmúrúdù lọ́lọ́run ọba wọn ó lè bá Nàmúrúdù nígbà òdebẹ̀ wadadati baynahuma al-munazara ani tawhid àwọn méjèèjì àwọn wájọ ń sọ̀rọ̀ anabi Ibrahim ní Nàmúrúdù má pèrè ọlọ́run ọba mọ́ ọmọlúwo ni wọ́n ọlọ́mọlúwo iná ni ìwé yìí sọ ọlọ́run tọ́lọ́ ọlọ́run ọba ló dá ọ ẹni dá ọ lọ́lọ́run àwọn náà àmà lè kanlẹ̀kùn mọ́ àwọn ọba àmà lè kanlẹ̀kùn mọ́ wọn lérí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wípé ẹ má bọ̀rìṣà mọ́ ẹ má sòòṣà mọ́ àmà lọ lédè pé àwọn afọ ọmọ lọ́dọ̀ ọba yọ ọmọ lọ lè ṣàdúà ọmọ lè ka yasi ọba tí ó bìlẹ̀ fò yasi àfààyàn ọyẹ ìyá rẹ̀ ó tún fẹ́ yẹyẹ Kùránì èèyàn ń sì ṣẹṣẹ kò sì fi pamọ́ ẹ̀wọ̀n alẹ́ sàdúrà láàárọ̀ Jímọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní àwọn àfáà lù ú nígbà tá a lọ sáwọn ìlú kan lọ́nà Ọ̀yọ́ state mẹ́wọ̀n àrísàbà àwọn fẹ́ ṣe wáàsí ńrọ̀lẹ́ nílùú náà àwa ni a fẹ́ lọ́lẹ̀ kí ọba pé kásálámà sí ọba gẹ́gẹ́ bí àlejò nílùú kásìbà sọ̀rọ̀ ọlọ́ọ̀ níwọ̀n bá tipa bá ká ẹ bá ní ọba bísí lọ́wọ́ pé àwọn àfáà ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé àárọ̀ Jímọ̀ ni pé wọ́n ní wọ́n ka Kùránì lọ́wọ́ ẹni tí yóò gbọ́ lọ́ngbọ́ lẹ́yìn ka Kùránì fún ṣé bí ẹ kọ́kọ́ sọ fún ọgbọ́ lọ́ngbọ́ ní kẹ́ẹ̀ tó máa ka rúkìá fún bọ́bá nídìí ẹ̀ àbítẹ́rù bá ń bà kẹ́ bá kabakọ́ra kan sínú ààfin rẹ̀ torí àwọn èṣù àmẹ́sù gangan lójòkó lélẹ́rí tí ń sìn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Nàmúrúdù wá dúró lérí ọlá rẹ̀ Ànábì Ibrahim náà dúró pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ àyà yẹn wọ́n wà ní Quran tí Ọlọ́run ọba Allah ń ṣàlàyé fún wa Ànábì Ibrahim ní Ọlọ́run ọba ní ọba tí máa ń yẹ òkú òun ọba ní máa ń jiyàn òun ní máa ń jẹ́ kéèyàn ọbẹ̀ òun ní máa ń pààyàn Nàmúrúdù ní èmi náà lè pààyàn mo lè yèèyàn Ànábì Ibrahim ní kò possible
ó ní orí ń sìn mí ní òṣèré ẹ̀ ó sì ní kankan káwọn méjì wà nínú túbú tí wọ́n wà nínú ẹ̀wọ̀n ó ní kí wọ́n pa kan ó ní kọ́kàn máa lọ ó ní kí mo ṣe yẹn ẹ̀wọ̀ ọpọlọ tí mi sọ̀rọ̀ sí tí wọ́n bá sọnù. Ànábì Ibrahim ní Ọlọ́run bá tèmi oye òun ní máa mórùn wá láti ibùyọ ìwọ wá pàṣẹ sìn gẹ́gẹ́ bí Ọlọ́run ọba kí òrùn ọ yọ láti ibùwọ̀ fabuhita alladhi kafara lọ́ba dákẹ́ sí lọ́jà bá jẹ́ adépẹ́tẹ́ bá ti lè mú wá Ọlọ́run ọba ní ẹ̀yin Ọlọ́run ọba ní aláàánà ẹ̀yin ọba tèmi ti mú jáde láàárọ̀ yìí láti ibùyọ ẹ̀yin náà ẹ sọ pé kó ṣe kí ni kó jáde láti ibùwọ̀. nígbọ̀dọ̀ rí báyìí Ànábì Ibrahim bá kó lọ́dọ̀ rẹ̀ bàbá yẹn Ọlọ́run padà parẹ́ ni o Ọlọ́run padà sọ fún pé òun lọ́lọ́run Ọlọ́run rán ẹ̀fọn lọ́wọ́ imú ẹ̀ báyìí wọ́n lọ bí ọpọlọ rẹ̀ lọ́hùn ẹ̀ pé àwọn ewo yẹn wọ́n já sínú ara wọn lọ́hùn wọ́n fọwọ́ gbárí ń bọ̀ ya oníkan máa bá wọn fi igi gbá wọ́n gbá pẹ̀lú igi ń bọ̀ ya oní eléyìí ò dùn ń ta wọn kíní ń hun ọba yẹn ní la mọ̀mú lọ́wọ́ yìí ó ní ẹgbà ẹ bá ti gbà wá yọ jáde nígbà wọn gbà lọ́tún gbà ló sì gbà lè rí bá fọ́ nínú àwọn olùdó bá kú Ọlọ́run bá ṣe kínní lọ́ba jáde láyé ẹ̀fọn lọ́lọ́run fi pa wa ma ya'lamu junuda rabbika illa hu tá a bá ń pẹ́ ẹran tá à ń jẹ ẹran Ànábì Ibrahim lọ́lọ́run fi ṣe sábàbí ẹran léyà o àwọn nǹkan tá a máa ronú ní táwa náà fi túnra wá ṣe wípé ogun owó l'Ànábì Ibrahim mú jà wàhálà wo ló ṣe tí ọ̀rọ̀ fi wá padà wá já síbi ká máa jẹran kìí ṣe ìdùnnú lọ́bẹ̀rẹ̀ rẹ̀ iṣẹ́ ńlá ni akọ̀ọ̀sẹ́ ni Ànábì Ibrahim wá rí pé bàbá òun nídàá aláàmú bàbá ń fìtínà rẹ̀ bàbá òjò gbádùn lọ́ba ní inni dhahibu ila rabbi sayadini lọ́ba kò ní ìlú Babil lọ́ba gba Ṣáàmù lọ ìtànpè ní Syria Ànábì Ibrahim wọ́n ní kó tó lọ ó fẹ́ yàwó Ànábì Lúùtù ó ti kọ́lọ̀ tó sọ́dọ̀ Ànábì ó mú dání Ọlọ́run padà wá sọ̀rọ̀ náà dànábì Lúùtù ó padà dànábì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ kúrò nílùú Sáárà ìyàwó Ànábì Ibrahim tó fẹ́ àti kíni àtànábì Ibrahim àti Lúùtù ìgbà wọ́n dé Ṣáàmù yìí òun ni Syria lẹ́ni wọ́n débẹ̀ pé ibẹ̀ làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ dáwà wọ́n dé ìlú báyìí ó dára ọjọ́ kejì wọ́n fẹ́ ra oúnjẹ wọ́n ní kò sóúnjẹ ńlú yìí mọ́ kálukú máa lọ lè jẹun ní ìlú mi ni yọ́sẹ̀ wàá rìn wálé wá sùn gbogbo ìtàwọn ń gbìn pátá gbé ti parẹ́ kò sí ilé olóúnjẹ táwọn bá ti fẹ́ jẹun àwọn rìn lọ ni Ànábì Ibrahim wọn ní Sáárà ṣé ibi ọ̀sẹ̀ gbé báyìí kò sóúnjẹ wọn ní kọ́dà wọ́n tún sọ fún Ànábì Ibrahim pé òjò ti rọ̀ ń bí sìn Ọlọ́run ọmọ yọdún ẹ̀ òjò síbí o náà bá sọ pé táwọn ṣe ni pé káwọn fẹ́ kan kó máa lọ Egypt ní tó mú Ànábì wa Ibrahim àti Sáárà àti Lóòtù tí wọ́n fi gbọ̀nà Egypt lọ́nu torí pé Sham kò sí ní tí wọ́n lè jẹ ńbẹ̀ kò sóúnjẹ ńlu ojú ọ̀rọ̀ lẹ́ẹ̀ni oúnjẹ ọ̀jáde nígbà wọn wá ń lọ sí Egypt yìí Ọlọ́run aláàbá tó dán o ó tún sọ sacrifice mi nígbà wọn lọ sí Egypt láàrin ojú ọ̀nà ọba kan bẹ wọ́n pè ní Sanan ibn Alwan ọ̀daràn ọba ni ọba yìí òun jẹ gàba lérí gbogbo nǹkan ni ibodè ọba yẹn ìlú ọba yẹn ìbẹ̀lẹ̀ àwọn èèyàn gbà kọjá ó ti wá fi àwọn ọmọ ogun síbẹ̀ ipe gbogbo ẹni tó bá ti fẹ́ kọjá ń bí ẹ máa gba dúkìá rẹ̀ èyíkéyìí obìnrin tó bá sì ti kọjá ń bí tẹ́ bá ti rí pé ó fàyìn ẹ mú wá fún mi láàfin ìyàwó Sáárà Ọlọ́run sì dá ní èèyàn tó yáàyè púpọ̀ nígbà wọn dé ibodè àwọn ọlọ́pàá ọba wọ́n ti ń wo ìyàwó Sáárà ìpè irú àwọn èèyàn tí ọba wà ní ọba Sanan ibn Alwan nínú àwọn ọ̀daràn ọba lérílẹ̀ Ọlọ́run
nígbà sọ fún anabi Ibrahim wípé arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí bó ló ṣe jẹ́ torí pé ọba ti ní ká máa mú àwọn obìnrin tí wọ́n bá ti yáàyè báyìí ká máa mú wọn wá sáfin kó wọn máa bá wọn láṣepọ̀ èyí tí ọba gbà yọ gbà èyí tí ọba padà júlẹ̀ yọ padà júlẹ̀. anabi Ibrahim innaha ukhti anabi ni ọmọ ìyá mi ni ukhti ọmọ ìyá mi sọmọ ìyá wọn ni lóòótọ́ bẹ́ẹ̀ wọn ò parọ́ ọmọ ìyá wọn ni ó wá fi yòókù pamọ́ innaha ukhti fil iman yẹn ò ṣe kí ni òun ò jáde síta ẹ̀dà ọ̀rọ̀ ni táwóríyà èèyàn máa ń lò bẹ́ẹ̀ ipe ọmọ ìyá mi ni nínú ìgbàgbọ́ torí ẹ̀sìn kan náà lájọ́ ń ṣe kí ni ìlàjọ́ ń sìn kò mí ni pé ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ tí wọ́n jọ bíra àmọ́ àwọn tó ń gbọ́ yé sí pé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ ni torí pé tí wọ́n bá rí pé ìyàwó ẹ̀ ni ò tún lọ mọ́ torí àsọ́ọ́lẹ̀ ọba ni pé káwọn máa gba ìyàwó tó bá ti kọjá wọ́n wá mú ìyàwó Sára lọ sọ́dọ̀ Sanan ibn Alwan nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ lọ́ba sọ pé kí wọ́n máa mú ìyàwó wá sínú yàrá ọlọ́mọdé àrí àdánwò bẹ́ẹ̀ mọ́jọ́ kan wá lójú ọ̀nà ń ṣẹlẹ̀ sáwọn yẹn o nígbà tí ìyàwó wọlé Sanan ọba burúkú yìí lọ́ba sọ fún pé kó bọ́ sí eré ibùsùn ìyàwó Sára ní ìtọ́fẹ́sẹ̀ yàn lẹ́tọ̀ọ́ àmọ́ kó fún mi ní àǹfààní kó wọn ṣe náfìlà gẹ́gẹ́ bí baba Ibn Kathir bá ṣe gbé tàn yẹn wá nínú tafsir Qur'an al-Azim tafsir Ibn Kathir wọn lọ ṣe náfìlà ìgbà tó wá fẹ́rí kanlẹ̀ wọ́n wá ní wọ́ọ́lọ́ in kuntu amantu bika wa bi rasulika tó bá jẹ́ kí mo gbọ́ lóòótọ́ tí ní ẹbọ lẹ́rù tí mo sì gba ọkọ mi gbọ́ tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ fa ankithni min hadha al-kafir al-mushrik al-zalim ó ní wa hasantu farji ó ní tẹ́nìkan kan ò sì rí òhò mi rí lẹ́yìn ọkọ mi ó tó bá jẹ́ kí bẹ́ẹ̀ lórí fa ankithni min hadha al-zalim al-kafir al-mushrik mọ́ṣá ìlàmí níbi aburú kèfèrí ọ̀daràn yìí ajẹ́nípa yìí kí ló fi bẹ́ẹ̀ lọ́hùn nǹkan mẹ́rin ló fi bẹ́ẹ̀ lọ́hùn nǹkan mẹ́ta imanu billah wal imanu bir rasul wal amal salih was sabr ọbẹ̀ ọlọ́run ọba pẹ̀lú gbàgbọ́ tó ní sí ọlọ́run ọbẹ̀ ọlọ́run ọba pẹ̀lú gbàgbọ́ tó ní sójì sí ọlọ́run ọbẹ̀ ọlọ́run ọba pẹ̀lú wípé òun ọ̀jàmbá ọkọ òun rí obìnrin tí kò bá ṣẹlẹ̀ sóun náà rí tí nǹkan bá dá tí wàhálà dé èyí lè fi gbà nǹkan wájú ọlọ́run ìwọ ọlọ́run wọlá pé lẹ́yìn ọkọ mi ẹnìkan kò sí mi lásọ wò rí wàhálà tí ń bọ̀ lọ́kàn yìí mọ́tàbá mi ká kó ọlọ́run sì ká kó fún torí pé a máa fi ṣe rí a máa fi ṣe kíni a máa fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọwọ́ adúró síbi títí ṣe náfìlà yẹn ọba yẹn kọ́ náwó sí láti fà á sí orí ibùsùn báyìí fasullat yaduhu ọwọ́ rẹ̀ bá rọ ọwọ́ bá rọ nígbà tẹ́yìn bá ní stroke lọ́wọ́ ni wàrábìnrin ṣàánú mi nígbà tí arábìnrin wa bẹ̀ lọ́hùn pé ọlọ́run ọba àlá tó ọlọ́run fèrèjì kọ́lọ́run túlẹ̀ nígbà tí ọwọ́ rẹ̀ padà sípò lọ́ba pé àwọn ọmọ ogun ẹ̀ pé èèyàn kẹ́ múlẹ̀ ní àlìjánu lẹ́mú wá o àlìjánu lẹ́mú wá o nínú ẹgbàá wa àwọn ìtàn kan tí àwọn fàṣọ sínú tírà wọ́n ní anabi Ibrahim alayhi salatu wa salam wọ́n ní òun náà wà ní tatin sadua ipò wọ lọ́hùn wọ́n ṣàì sọ arábìnrin lọ́wọ́ ọba yìí wọ́n ní kọ́dà ọlọ́wọ́n ọba aláàgbé fọ́tò inú ilé wa fún anabi Ibrahim bí nǹkan ṣe ń rí inú ilé anabi Ibrahim rí báyìí kọ́mọ́ bá jẹ́ nǹkan tí ó jẹ́ ọgbẹ́ ọkàn fún nígbà tí ìyàwó bá jáde nígbà tó bá ní àkọ́dà wọn padà wá sí nǹkan kan lẹ́wà pé tó bá wọn ọgbẹ́ ọkàn ni ìgbà tí wọ́n lọ ọwọ́ ni ẹ kó àwọn owó òkètì owó
ọba náà máa pọ̀ òun ti sẹ̀ pé èyí tó ń gbé yìí ọkọjá agbára tó ọwọ́ akó èkété ẹrù góòdì lọ́wọ́ ń bẹ̀ ó ní kí wọ́n kó fún Sárà ọwọ́ ní Hajar tó wà lọ́dọ̀ òun nínú àwọn ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ pé òun bùn ní ọmọ yẹn Hajar bí Hajar bó ṣe di ọ̀kan nínú àwọn fámìlì anabi Ibrahim ni Hajar kì í ṣe Hajaratu Hajar wọ́n jáde síta gbogbo àwọn ọmọ ogun wọ́n ru ẹrù wọ́n ju góòdì ilẹ̀ pé ọba lóun bùn òun sì fún lọ́mọ obìnrin anabi Ibrahim dúpẹ́ fọlọ́wọ́n ọba wọ́n bẹ̀rẹ̀ sí lọ gbọ́n wọ́n kú òun ní ìlú yẹn ní anabi Ibrahim ní Lut ìwọ máa wá lọ ìlú mi jẹ́mi ọ máa lọ sí Baitul Maqdis Jerusalem ìwọ máa lọ kíni ìwọ máa lọ ìlú mi bí wọ́n ṣe pín yà nìyẹn ló ṣe jẹ́ pé nígbà tí àwọn màláíkà ń padà wá fún anabi Ibrahim ní ìròdùnú pé yóò bímọ ẹ̀rí pé àwọn màláíkà yẹn sọ pé wọ́n rán wa lọ sílùú Lut wípé ká lọ lè pa wọ́n rẹ́ wípé àwọn ọkùnrin àtọkùnrin ni wọ́n ń bára wọn sùn bẹ́hùn ló ṣe jẹ́ pé inú àwọn anabi tí wọ́n lo àsìkò kan náà anabi Ibrahim àti anabi Lut inú àwọn anabi tí wọ́n lo àsìkò kan náà anabi wa Musa àti Shuaib sọ pé anabi Musa lọ lè dẹran fún anabi wa Shuaib ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa bó ṣe jẹ́ pé òpin yà wá láàrin anabi Ibrahim àti anabi kínní anabi wa Lut wọ́n wá bù fún nínú owó tó wà nílẹ̀ ló fi jẹ́ pé arísìkì lèyàn fi ṣe dáwà tí ó bá ṣe arísìkì yóò kàn máa gbó káàkiri ẹ̀rù tẹ́ ẹ̀rẹ́ kó sí jẹnẹrétọ̀ spíkà ò ṣiṣẹ́ ẹ ti mọ́tò wọ́n ní mọ́tò ti nọ́ọ̀kì ẹ gbọ́kadà wọ́n lọ́kadà bàjẹ́ wọ́n ti pariwo àṣekéyè tó débẹ̀ gbogbo àwọn afáàtà pípé sójú ọ̀nà ọlọ́run pọ́sàbà wá sínú àánú rẹ̀ fún wọn gbogbo àwọn tí wọ́n fi arísìkì tí wọ́n fi ń bàlú jẹ́ kọ́lọ́n bá aláàbá tó wọ́n ṣe bí ọba sínú kádàrá ọlọ́run pé wọ́n gbà tó ń ṣe kọ́lọ́n bá gba arísìkì náà kó lọ́wọ́ wọn torí arísìkì bá ti bọ́ ọ̀dàkẹ́ ní jókòó sínú yàrá ẹni bá nàbí ìlú tó ṣe kíni bóun ṣe lọ nìyẹn òun náà lọ lè jí ṣe ọlọ́run nígbà ọ̀rọ̀ wá rí báyìí ẹ̀yọ́ máa yá mi tẹ́dí àti tá àbí òdì tán nígbà owó ti dé wọ́n ní tẹ́dí à ń kọ́ntínú ni o wọ́n ní ìgbà tí wọ́n dé Baitul Maqdis ní Jerusalem wọ́n ṣètò ibùgbé wọ́n gbùgbé ṣe àyètọ́ lálàáfíà ọwọ́ àkú bànújẹ́ ńlá kan tó wà nínú ilé ànábì Ibrahim jíṣẹ́ ọlọ́run àmọ́ bànújẹ́ kan jókòó tì wọ́n kí ni bànújẹ́ náà kò sọ́mọ ọdún wa lọ rẹpẹtẹ Sárà lóyún dépò tí yóò bímọ wọ́n ní Sárà ń jọkàn lọ́kàn jí làárọ̀ lónìí Ibrahim ya Ibrahim ìwọ Ibrahim inna rabba ọba mi ọba aláàánú ọba tí ń tọ́jú mi qad ahramana liwalada ó ti ṣe ọmọ bíbí léèwọ̀ fẹ́mi gẹ́gẹ́ bí bó ṣe hàn sí wọn gbà yẹn mi bá wọ́ ọmọ ọdún mẹ́wàá kínní ọdún mẹ́wàá kejì ọdún mẹ́wàá kẹta ọdún mẹ́wàá kẹrin torí pé anabi Ibrahim wọ́n padà bímọ nígbà tó dàgbà ní o alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismail mo dàgbà tán ló tó fún mi lọ́mọ mo dúpẹ́ o ala al-kibari ajẹ́ pé àdúrà padà gbà mọ́kànjú àdúrà tó ń ṣe kí ni yọ padà gbà bọ́lọ́wọ́n bá tètè gbàdúrà yàn ó nítumọ̀ bọ́lọ́wọ́n bá alábàápẹ́ gbàdúrà yàn ó nítumọ̀ ọlọ́run ní màjà wa lọ káwọ́ sáà ṣe kí ni ká gbà fún ọlọ́run ìyàwó Sárà ó ní ọlọ́run bá mi kò fẹ́ mi lọ́mọ fadkhul ala amati hadhihi ama arábìnrin tí wọ́n bùn mí sẹ́yìn gbóhùn ni wọ́n bùn Hajar Sárà ni wọ́n bùn ní Hajar ó ní arábìnrin yìí mo fẹ́ kí ìwọ Ibrahim mo fẹ́ kó fi ṣèyàwó la'alla Allaha yarzuqani minha walada bóyá ọlọ́run ọba aláàlẹ́ fún mi lọ́mọ látara rẹ̀ wọ́n gbà pé ọmọ tó bá bí òun náà lòun ṣe kínní òun lòun bí ẹ wo ìgbàgbọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní a rí i pé wọ́n bá ti di pé ìyàwó tètè lóyún wọ́n sì ní nǹkan kan sọ́kọ́ ìyàwó ní
ó ní challenge èyí tó pọ̀ jù nínú òròrí tiwa òun náà ni pé o gbọ́dọ̀ fẹ́ mi o yóò sọ fún pé òun ò bímọ kò sẹ́ni tó tún bímọ fún bí yóò wà lóhun lọ́fẹ̀ẹ́ ṣé kí ní ìjọra wọn báwọn ọlọ́fẹ̀ẹ́ débi pé kọ̀fẹ́ kọ́ lọ́mọ nílé ayé ìtàn pé lọ́ọ̀fù lọ́dọ̀ wọn ni yóò torí pé òun lọ́fẹ̀ẹ́ wọn ò fẹ́ kó bímọ àwọn ẹni ṣáájú wọn ṣe bẹ́ẹ̀ ìyàwó Sárà náà rọ́jú ni ọrọ́jú ó ní kí anabi Ibrahim kó fèsì ìyàwó ṣáàṣì mọ̀ pé wọ́n bùn ni níwájú bùnyàn ẹni ẹ̀ náà ló ní òun náà wá fún anabi Ibrahim wọ́n ní oṣù yẹn tí anabi Ibrahim fèsì ìyàwó yẹn náà ló lóyún Hajara lóyún nígbà wá lóyún tán gẹ́gẹ́ bí àdámá ẹ̀dá irtafa'at nafsuha ala sayyidatiha òun náà ń fìlì gẹ́gẹ́ bí ẹ̀dá pé èmi náà ti di ìyàwó ṣẹ́sì mọ̀ pé ọ̀tọ̀ ní ọmọ ọ̀dọ̀ ọ̀tọ̀ ní ìyàwó tẹ́lẹ̀ àmọ́ nísìn ó ti di pé òun náà ti di ìyàwó gbogbo àwọn nǹkan tí yín máa ń ṣe tẹ́lẹ̀ kò rọrùn mọ́ púpọ̀ láti máa ṣe kíni láti máa ṣe ìgbà èmi náà ti kú ní ọmọ ọ̀dọ̀ mo ti di kíni mo ti di ìyàwó náà sẹ́wọ̀n kí n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ washtaddat ghayratu Sara ó wá di pé owó ìyàwó Sárà yóò ṣe kíni ó wá lágbára gan tọ́ nígbọ̀rọ̀ wá rí báyìí wọ́n ní wọ́n sàn mọ́lẹ̀ jẹ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nígbà tí wọ́n bí makalẹ̀ tán sẹ́rí pé àlífà ti dé àbí tọ́ owó ìyàwó Sárà yìí ó wá fẹ́ lágbára ìyàwó Sárà wá rí pé wọn ò fẹ́ ṣìṣe wọ́n sọ fún anabi Ibrahim pé ìbáwù mi kí kò ṣètò bomi fún tí wọ́n máa ṣe kínní tí wọ́n máa gbé nítorí pé kò fẹ́ ṣe ọlọ́run lára ọkọ rẹ̀ owó sì ṣe kínní owó pé wọ́n fẹ́ yàwó lé ọ̀tọ̀ òun náà ló sì ní kán fẹ́ àbí owó pé ó ti bímọ ọ̀tọ̀ owó pé ó ti kúrò ní ọmọ ọ̀dọ̀ ó ti kúrò lẹ́rú ó ti di kínní ó ti di ìyàwó anabi Ibrahim wá rí pé solution tí wọ́n fi lọ́kàn balẹ̀ ẹni tí máa ń wọ́ ọmọ ẹ máa ń filẹ̀ o kò sí bí mánì ẹ̀sẹ̀ lè tó ẹ máa filẹ̀ ẹni tí máa ń wọ́ ọmọ wọ́lá ìbànújẹ́ ẹni tí ń wọ́ ọmọ kì í sí ìbànújẹ́ ẹ̀kan lọ́dún ìbànújẹ́ ojoojúmọ́ ni ìbànújẹ́ ojoojúmọ́ ni sani ẹni tí ó kàwé yanjú sìn ìjọ tí wọ́n bá ń ṣe graduation ẹ̀kan lọ́dún wọ́n ṣe ẹ̀kan lọ́dún ní ọmọ náà ti àmọ́ ọmọ tí wọ́n ti jí sílẹ̀ ayé báyìí ní ọmọ ronú pé ọmọ mi dà gbogbo àwọn tá ń bẹ lọ́wọ́ bá fún kọ́lọ́mọ́sá bá dá wọn lóhùn ọ̀làgbàrọ̀ ọ̀lọ́ gbogbo àwọn tá ti já kàn ẹlòmíì ti já kàn anabi Ibrahim ọ̀já kàn kọ́lọ́mọ́sá bá yà wọ́n lẹ́nu pẹ̀lú agbára ọlọ́wọ́ bá wa kọ́lọ́mọ́ bá fún ọlọ́mọ alálùbáríkà gbogbo àwọn tá ti bí náà ọlọ́mọdé àmọ́ sáré wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa anabi Ibrahim wá rí pé níbo lọ́kàn báyìí ẹ̀ wá mi tọ́lọ́mọ bá aláàní kọ́ máa lọ sacrifice kan tó ní ẹ ọlọ́mọ bá ní má dùn ó ní Baitul Maqdis o Mákà ní kọ́ ọmọ síkínní kọ́ ọmọ lọ ẹ wo ní àjò tí ń bẹ láàrin Baitul Maqdis àti Mákà tí wọ́n fẹ́ wọ plane èyí yóò yín bí 30 minutes or 45 minutes plane ẹgẹ́ bí Abuja sẹ́kọ̀ọ́ kí wọ́n ní kéèyàn múyàwó kò lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ mu lọ Abuja kọ̀ wá sí mọ́tò ń gbà wọ́n fẹsẹ̀ kó náà ni àbí ká dé pé wọ́n gun nǹkan ogun Allahu alam Ọlọ́run nìkan ló máa rin yẹn àmọ́ èwo lọ́rọ̀ nínú gbogbo ẹ̀ Ọlọ́run bá láàánú kọ́ máa mú lọ nígbà tí wọ́n débẹ̀ wọ́n sọ̀kalẹ̀ anabi Ibrahim ṣe ilé ibi tí wọ́n máa gbé wọ́n ṣètò àti kọ́ ilé ṣe mọ̀ pé ìyá àtọ̀hún náà ń retí wọn ẹ̀yin tẹ́ bá níyàwó méjì tó jẹ́ pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe mọ̀ báàrin yẹn ó ṣe rí ìyá àtọ̀hún náà ń retí wọn pé ọyẹ kó délé ni ọyẹ kó dé lọ́la ọyẹ kó lọ́tọ̀ nígbà wá ṣe díẹ̀ anabi Ibrahim wá sọ pé Hajar mo fẹ́ padà sí Baitul Maqdis lọ́dọ̀ Sárà torí pé tẹ̀yìn bá ti fẹ́ yàwó méjì wọ́n máa yọ síra wọn ni wọ́n máa yọ síra wọn ẹ̀gbọ́n tí Hajar wí nígbà tá anabi Ibrahim ń lọ ó ní Allahu amaraka bihada ó níbi tí a wà yìí ṣébi tọ́lọ́wọ́n bá aláàánú òfin mí sí ni sọ́lọ́n lọ pa ọ́ láṣẹ pé kọ́ máa mú wọn bọ̀ wá bí níbi tí ò sí
desert. Anabi Ibrahim ní naam, Anabi Ibrahim ní bẹ́ẹ̀ ni Ọlọ́run bá lóní kọ́ máa bọ̀ wá bí ó ní idhan la yudayya'una wọn tó bá dé pé Ọlọ́run lọ sọ fún ọ Ọlọ́run ní ra àwọn láre ń bí òun gbàgbọ́ pé wàhálà kankan ò ní ṣẹlẹ̀ sáwọn omi tán oúnjẹ tán ọmọ ń fẹsẹ̀ wálẹ̀ bí ó ṣe ń fẹsẹ̀ wálẹ̀ lọ́wọ́ ní káwọn màláíkà ọmọ ká máa ti omi sókè ẹ̀mọ̀ pé ibi tó mi wà jìnnà lọ́wọ́ ní káwọn màláíkà ti omi sókè bí ó ṣe ń fẹsẹ̀ wálẹ̀ owó mi lọ́tún owó mi lòsì Safa àti Marwa ọlọ́bẹ̀ ẹlẹ́ẹ̀méje ìgbà tó fi dé ọ̀dọ̀ ọmọ tí ń sunkún ó rí i pé omi ti ṣẹ́ níbi gìgírísẹ̀ ọmọ Zemzem ìtumọ̀ ní pé ọ̀yá má gbèrú Zemzem nígbà mi sọ ní Zemzem nìyẹn Zemzem gbogbo àwọn tí wọ́n máa ń dẹran káàkiri gbogbo àwọn tí wọ́n máa ń rìnrìn àjò káàkiri gbogbo wọn wá ń pọn mí bẹ̀ wọ́n wá rí i pé káwọn máa wá pọn mí bí stress ọmọ wà ń bẹ̀ fáwọn kí ló táwọn náà fẹ́ kan kókó wá kọ́lé síbí nígbà Ànábì Ibrahim fi padà láàrin àsìkò díẹ̀ ilé ti lọ lọ́tún lọ́sì nítorí omi làwọn ṣe kó wá síbẹ̀ torí pé Ọlọ́run ọba aláàánú ń darí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ gbogbo àwọn ìyàwó wa Ọlọ́run mọ́sá ni wọ́n gbọ́ tiwa náà Ọlọ́run padà wá sí wọn ní olóríire eléyìí ni tẹ́díhẹ́yà èyí tó ga jù òun náà ni pé ńgbà tó ọmọ yẹn wá dàgbà tán Ọlọ́run bá wá ní kí Ànábì Ibrahim kọ́lọ̀ lè pa ọlọ́lá pé òun dú ọmọ àlá àwọn ànábì Ọlọ́run sì ní wáhì ni Ọlọ́run bá àlá òun ló bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá lálàá Ọlọ́run kí ń bọ́ sọ̀rọ̀ o àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ti lálàá kan Ọlọ́run bá wọn sọ̀rọ̀ Ọlọ́run lálàá pé inni atba'uka òun dú ọ ọmọ Ismail ó ní bandur madha tara ó ní kí n lórí sí ó ní ifal ma tu'maru nítorí Ọlọ́run ọba àlá ní kó ṣe lọ lè ṣe ọmọ tá a wá ká tó bí ọmọ tó wá dàgbà ó ti déjì ká ẹni ó ti bàlágà Ọlọ́run wá ní lọ lè pa Ọlọ́run fi dá wo ní o kìí ṣe pé Ọlọ́run ọba ọfẹ́ kọ́ pa ọkàn fi dán wò wípé bóyá yóò ṣe àbí kò ní ṣe kíni kò ní ṣe gbogbo àdáwò tí Ọlọ́run ọba aláàfin kàn wọ́n náà Ọlọ́run fi dán wò ní wípé bóyá ẹsẹ̀ rẹ̀ ó yẹ àbí ò ní yẹ nítorí béèrè yẹn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kọ́ra wà ń tòsí ọ̀nà rẹ̀ ò jìn rárá Ọlọ́run kan dán wò láwọ́ ni tẹ́sẹ̀ rẹ̀ bá ti wá yẹ Ọlọ́run ó padà wá fi nǹkan ilé ẹ lọ́wọ́ lójú jẹ́ pé lásìkò ìbànújẹ́ lásìkò wàhálà ẹ má jẹ́ sí ọyẹ o Ọlọ́run sọ wá ní o gbogbo èyí tí ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan ní àwọn challenges kọ́lọ́mọjọ gba ìmánì lára wa ẹ rí èyí tó ga jù nínú tẹ́díhẹ́yà òun náà ni ọmọ tí wọ́n ní kọ́pa yẹn ọwọ́ débi tí ó ti pọ̀ ọmọ Ọlọ́run wá fi àgbò ránṣẹ́ látòkè sánmọ̀ Ọlọ́run bá ní ọgbọ́dọ̀ dúmọ́ o akànfẹ́ fi wò bọ́yá ó ṣe bẹ́ẹ̀ àbò ní ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run fi dán wò ní àdánwò lásán ni kọ́lọ́run wọlé àánú rẹ̀ gbogbo àdánwò tí ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sàbá wa mú kó ọlá agbára Ọlọ́run ọba wa ọlá àánú Ọlọ́run ọba wa ẹ̀yọ́ mayami nínú àwọn hikma tá a fẹ́ rí nínú ọdún léyà òun náà ní ká lè gbà pé ẹran pípa yẹn ẹ̀sìn ni bá a ṣe pẹ́ran yẹn nígbà tá ń kírun tá ń gbààwẹ̀ ni Ọlọ́run pàṣẹ onífà sọ́ọ̀lì li rabbika Ọlọ́run rẹ̀ ànábì kírun fẹ́mi Ọlọ́run wanhar li rabbika kó o sì pẹ́ran fẹ́mi Ọlọ́run tẹ́yìn bá ti pẹ́ran fún Ọlọ́run inú Ọlọ́run máa ń dùn nítorí pé òun náà ló dá ẹran yẹn inú Ọlọ́run ọba aláà máa ń dùn nítorí pé ẹran yẹn ó ti di kùrìbán ẹ máa dán pé kùrìbán ni nǹkan téèyàn ṣe tọ́wọ́ á mú yàn súnmọ́ Ọlọ́run nǹkan téèyàn ti síwájú Ọlọ́run tọ́wọ́ á mú yàn súnmọ́ Ọlọ́run ló ṣe jẹ́ pé wọ́n máa ń pe kùrìbán ní ẹran léyà ní wọ́n ní òdòhéyà nígbà mi wọ́n pè ní kùrìbán kùrìbán yìí nílẹ̀ Yorùbá a máa gbọ́ táwọn àfa ẹlẹ́bọ tí wọ́n máa ní nígbà tí kinní lójútùú mọ́ kùrìbán la fi ṣe kinní kùrìbán la fi yanjú ẹ̀ ní táwọn ń pè ní kùrìbán òun náà ní ìpèsè eríta mẹ́ta kùrìbán náà ní lóòótọ́ àmọ́ Ọlọ́run kí wọ́n fi súnmọ́ kí ni wọ́n fi súnmọ́ èṣù torí tí wọ́n ṣe yẹn kọ́lọ́ ní kí wọ́n ṣe tán bá ní ṣòro ló sì jẹ́ pé ẹran pípa ẹ̀sìn ni Ọlọ́run ní fasọ́lì kírun wọ́n ní hàrì pẹran méjèèjì ìbáàdà ni tẹ́ ẹ̀ bá ti lè kírun fún ẹ̀dá Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ pẹran fún ẹ̀dá Ọlọ́run wọn ní ẹ̀mọ́ràn wá wọn ní ẹ̀mọ́já wá wọn fẹ́ bẹ lérí òòṣà wọn fẹ́ pẹran sídìí omi sídìí iná wọn fẹ́ pẹran
sí ìdí òòṣà àjọbọ àtàdábọ èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe láyé tí ó fi jáde láyé. téèyàn bá ti ṣe èèyàn ti di ẹlẹ́bọ ńlá yóò wọ ẹ kò ní jáde mọ́. bẹ́ẹ̀ bá mú adìẹ téèyàn sì dùn sídìí Ògún ọba ti kú tí ò túbá yóò wọ ẹ kò ní jáde mọ́. ẹbọ ńlá ni kì í ṣẹbọ kékeré. ló ṣe jẹ́ pé ọlọ́run bá aláwo ní kúlí inna salati ọlọ́run ní ìrà nàbì sọ pé ìrun tí máa kí wa nusuki àti ẹran tí máa pa wa mahyaya wa mamati àti tí máa ṣe nínú sẹ̀mí mi àti tí kú lélẹ́rí lillah tí wọ́n lọ nìkan ní ọjẹ́ o ìníyà sọ́tún ìníyà sọ́sì lillah rabbil alamin la sharika la ibi tá à ń lọ nìyẹn la sharika la kò sẹ́nìkan tí ń fún nírun kò sẹ́nìkan tí ń fún ní ẹran pípa kò wá sẹ́nìkan tí ń fún ní ayé mi kò sẹ́nìkan tí mo gbà pé o lè pa mí lẹ́yìn wọ Ọlọ́run ló ṣe jẹ́ pé ṣíríkù òun náà ní ká máa kírun fún nǹkan mi bí àwọn fèrè kanlẹ̀ à ń rúkú fún tó yàtọ̀ sọ́lọ́run ṣíríkù náà ní pé ká pa nǹkan lẹ́mìí tí wọ́n bá ti ní àárẹ̀ yìí wọ́n ń gbẹran ó nídìí ẹran àrísìkítọ̀ wá yìí oògùn owó ta fẹ́ ṣe fún ọ ó nídìí adìẹ gbogbo ẹni bá ti mú lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní kó mú wá Ọlọ́run kọ́ pa á fún o àwọn ẹran tá a máa pa fọ́lọ́run ó wà lọ́tọ̀ èṣù ló pa á fún èyàn ò sì ní pa ẹran fún èṣù àfi kó jẹ́ pé èyàn ń retí oore lọ́dọ̀ ẹ̀ àbí èyàn fẹ́ kó báyàn mú àdánwò tó wà nínú ara èyàn kú o àwọn tó máa mẹ́ran káàkiri yẹn tó máa má díẹ̀ káàkiri màálù yẹn ẹ rí i pé nǹkan méjì náà wọ́n máa ń wá ayédàkọ́ jẹ́ pé wọ́n fẹ́ fi kọ́lọ́hún sínà fáwọn màálù sì lè ṣe Ọlọ́run ní máa ń ṣe ẹni tẹ́ pa màálù fún gan ẹ̀dá Ọlọ́run ni kò lè sínà nígbà míì ò lè jẹ́ pé àárẹ̀ yẹn ti lágbára wọ́n wá gbà pé orúkọ dúdú òun ni wọ́n ní ká mú wá pé tẹ́ bá ti pọ̀ orúkọ dúdú yẹn wọ́n hà fáwọn ayé látara bẹ́ẹ̀ ara rẹ̀ ọ̀yà àwọn ayé tí wọ́n dì í mú wọ́n fi lẹ̀ ìgbàgbọ́ àwọn tí wọ́n mú ẹran káàkiri yẹn àwọn míín sì lè fẹ́ ẹran sọ oògùn wípé oògùn tajà oògùn arísìkí oògùn kíkọ̀ támákà wọn ẹni tí tábà ti ń pẹran lélẹ́rí àbá ń pẹran fún àdìgbè sípò Ọlọ́run ànábì ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillah Ọlọ́run nìkan ló ní ká pẹran fún òun nìkan lọ́ba tí máa gbẹran ẹran léyà òun náà ara ẹni ẹran àkómọ ara ẹni ẹran àdáyà maka abáṣe ọmọra ta sinmi ta tún ta halala ta tún wá ṣe hajj lẹ́yìn ta pa ọmọra àti hajj papọ̀ ẹran yẹn náà pa ẹran ìbádà ni èyàn dá ọ̀ràn kan náà àwọn ọ̀ràn tí èyàn gbọ́dọ̀ dá tí èyàn máa ń bẹ nínú ihram ní maka èyàn pẹran tí ó fi tán rẹ̀ gbogbo àwọn ẹran tá a fẹ́ pàjẹ́ bisimilahi Allahu akbar ẹran wàlímà yàwó tán gbogbo àwọn ẹran yẹn á ní bisimilahi Allahu akbar sẹ́ni gbogbo ẹran míì tí wọ́n bá ní kéèyàn mú wa ipe tọba mẹ́rin yẹn wá fi ṣe kankan fún ọ èyí tá ń pè ní ẹran ẹbọ nìyẹn wọ́n ní iléyà tá ń ṣe ká máa gbà pé Ọlọ́run nìkan tá a pẹran fún nínú iléyà yẹn lẹ́yìn iléyà gbogbo ẹran tá a bá máa pa tọ́dún mi ò fi tún dé a gbọ́dọ̀ pa fún ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run gbogbo àwọn tá a mẹ́ran káàkiri bàbá pa iléyà àníládá torí ẹlẹ́bọ ni wá àbẹ̀lọ́run nínú àná rẹ̀ kọ́dà àwọn míì pa àyàn ẹ̀dá èèyàn Ànábì ní la'ana Allahu man dhabaha li ghayri Allah ẹni bá pa nǹkan ẹlẹ́mìí tó bá ilé pa fún nǹkan kan yàtọ̀ fún Ọlọ́run ti ṣépèlé mal'un ni ẹni wọ́n ṣépèlé lẹ́ni tí mo mẹ́ran káàkiri ọ̀yẹ́ tí ń lọ lè pẹ́ran fún ẹni tí ì sọ Ọlọ́run ọba wa. wọ́n ní hadisi kan wá tí Ànábì ní dakhala al-jannata rajulun arákùnrin kan ó wọnú àlìjánná nítorí fi dhubab nítorí eṣinṣin wa dakhala an-nara rajulun fi dhubab arákùnrin kan náà sì wọnú ná nítorí eṣinṣin tó pa wọn làwọn méjèèjì wọn ń bọ̀ wọn wá dé odi ìlú kan àwọn aráàlú yẹn wọn ní gbogbo ẹni tó fẹ́ kọjá lu àwọn bọ́ sí òdì kejì òòṣà tó wà ní àbáwọlé ìlú yìí yóò wá nǹkan abẹ̀mí kan tí ó pàṣẹ ànábì lọ sọ̀tàn yẹn o fáwọn sàhábà ànábì ní arákùnrin kan wọn wá ní ìwọ náà ọyá kọrìb ọyá pa nǹkan kan sí nítorí ọba lágbára bá díẹ̀ ni bí pẹ́pẹ́yẹ ni bẹ́ẹ̀ yẹlé ni bí àdàbà ni Ọlọ́run ní tóun lè pa sí i wọ́n ní wàláwó dhubab ìbá jẹ́ sísìn nípa rẹ̀ bá ká sísìn àwọn èèwọ̀n sísìn tún rà òun chíìpù láti rí lọ́ba ń wọ́n sísìn kan láàrin ibi ọwà ń bẹ̀ náà lọ́ba já eré rẹ̀ lọ́ba já síjó sàyẹn fakhallu sabila nípa fílẹ̀ pé kọ́ máa lọ pé máa lọ́n tiẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ ti dayọ̀ àdó àyè ti gbà Ànábì ní fadakhala an-nara Ọlọ́run sì ń sọ fáwọn màláíkà pé tó bá ti kú inú náà ní ń bọ̀ kò sì ní jáde mọ́ ẹ̀sìn bó ṣe kéde tó yẹn torí pé abẹ̀mí lè sin ní ń fò
arákùnrin kejì wọn wá ní ọ̀yá ìwọ náà ṣe tiẹ̀ náà ọ̀yá qarrib oníláwò qarribu illa ilallah olóhùn ò ní fún ẹ̀yin kankan ní abẹ̀mí lẹ́yìn Allah nìkan wọ́n ní kí ló ń sọ yìí olóhùn ò ṣeré òun ò sì ní ṣe sẹ́mi gbọ́ yẹ ká padà kọ́ máa lọ lé wọn padà ní pé ọ̀dà má kọjá lè wá bomi gbà ọkàn gbọ́ gbà látẹ̀yìn rẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bọ́lẹ̀ àwọn kèfèrí àwọn yẹn gba nǹkan gbọ́ wa ní tí wọ́n bá gbàgbọ́ yẹn kò sí ní tí wọ́n lè ṣe nítorí ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn wọ́n lọ́wọ́ bá ní màláíkà tó bá ti kú inú àlìjánnà ní sekínì ní ń lọ kò sí ní jáde ń bẹ̀ mọ́ esin bó ṣe kéré tó èyàn lè tara rẹ̀ di ọmọ náà kátó wá pé wọ́n ní kọ́ lọ lè wá àdàbà wá wọ́n náà wá kí àdàbà sínú lálọ́ọ̀nù ọyọ eré rẹ̀ síta torí wọ́n bá kú wọ́n wá yọ eré ẹ̀ síta yọ máa gbé lọ́dọ̀ àfọ̀n jálàbí àfẹ́lẹ́bọ babaláwo àdánwò tí ọbẹ̀ ní kọ̀ọ̀kan wọn tá a fi máa ṣerú ẹ̀ kọ́lọ́mọdé á máa o ọlágbára ọlọ́run ọba wa eléyìí ó jẹ́ nǹkan tó yẹ ká mọ̀ nípa iléyá kìí ṣe pé ká pẹran ká jẹran nìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ àdánwò ló bí o àdánwò ló bí o lẹ́yìn náà ká lè mọ̀ pé ẹran tá ń pa yẹn ẹ̀sìn ni tó jẹ́ pé a gbọ́dọ̀ fún ẹlòmíì lẹ́yìn náà nínú àwọn táwọn afa sọ táwọn fi ń ṣe iléyá òun náà ni pé àwọn ará Mákà àwọn ọ̀pọ̀ ẹran tán bá parí hajj ọlọ́run wa ní àwa tá wà lé náà káwa náà pẹran ká fi jọ wọ́n kí méjèèjì ọmọ wa jẹ́ ìjọsìn òye tọ́lọ́run ọba ó gbà tó bá di ìjọ àlìkèyàmà lẹ́yìn náà yóò tún jẹ́ pé à ń dúpẹ́ fọlọ́run ọba lérí arísìkí àti ẹ̀mí wa tọ́lọ́run ní kí kó tún ṣe kòńgẹ́ ọdún míì wọ́n ní ẹran pípa yẹn jíjẹ rẹ̀ àti sàrà rẹ̀ tá a fi ń ṣe yẹn ní máa ń jẹ́ ìdúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn náà tawsa'a yóò tún jẹ́ ìdùnnú ìgbàláàyè àgbà àwọn ọmọláàyè àtàwọn tálíkà káwọn náà dùnnú ọlọ́run ọba aláàyè àjọ yẹn sọ́tọ̀ fún wọn kó jẹ́jọ́ dùnnú fún tálíkà ẹlòmíì wàláhì bá a ṣe jọ ń gbéhùn yípo ọdún ó lè má jẹran yípo ọdún ó lè má ṣe kíni ó lè má jẹran àbíkọ́ dé pé oṣooṣù ní máa ń jẹ àmọ́jọ́ ọdún yẹn inú rò dùn yóò dúpẹ́ fọlọ́run ọba pé èmi tó dé pé yìí lè rẹran 2000 níbi wọ́n ti ń ta ẹran tó wà wájú mi tí wọ́n dá síwájú mi ń sìn yọ wọn lọ bí ẹran 20,000 ẹ bá débi wọ́n ti ń tẹ̀ náà sìn ẹ mọ̀ wò pé ẹ dákun ṣe ẹran náà ń tàbí nǹkan mi wọ́n kàn gé báyìí pé mẹ́wàá èló wọ́n ní 35 ṣe ẹ tó fẹ́ gé mi ni wọ́n ní rọ́ọ̀ ó ti tán wọ́n mọ̀ dín ní sínú lálọ́ọ̀nù wọ́n ní bó ṣe àsìkò kòró láwa níbi ọdún yẹ gbogbo àwọn tálíkà náà kálukú náà dùnnú eléyìí ni àwọn hikima tó wà níbi kíni tó wà nínú ọdún iléyà tá à ń ṣe kíni ntí à ń ṣe abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá ìsànú wa kọ́lọ́ ń ṣe wá lólórí rẹ̀ kọ́lọ́ mọ́ bá aláàkọ́sánú wa ọdún iléyà tí ń bọ̀ náà kọ́lọ́ ń jọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́ ṣe ní àṣemọ́ fún wa kọ́lọ́ ń jẹ́ aṣọ pọ̀lọpọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم